tó da yóò da ní ṣe ọmọ rẹ náà bó ń ṣe òun yóò da lẹ́bàá fọ́ ìgbà wọn lábàlújẹ́. lọ́jọ́ ọ̀tá ni kára ọ̀lẹ̀ àṣẹ ń bẹ lọ́wọ́ yìí. kó ṣe yé. sọ pé ọmọ ẹ̀ ó lọ sí oko olóko ó lọ jọ́gẹ̀dẹ̀ ọlọ́gẹ̀dẹ̀. ní pàgbà ń pọ̀ dán. nínú ìlú yìí. bẹ́ẹ̀ni. máa pàdé olóyè ọ̀tún máa dẹ̀ fojú ẹ̀ rí èèmọ̀. ìṣòṣà wa ń pa kékeré ń pa arúgbó ń pa gbogbo ń pa gbogbo. yóò ṣé nítorí àṣírí mi ló wà lọ́wọ́ bẹ̀ òun ló fà á ní ìwẹ́ ọfún talẹ̀ lú lọ́mọ rẹ̀ ká ẹ̀ fún lọ gbólógbó fún làjẹ́ ọ̀gẹ̀dẹ̀. èmi balógun èmi ọmọ gbogbo erédùn pin fún ẹni wákàtí méjì kọ́mọ mi bá mi lé bó bá bá mi lé gbogbo ìyá àti kílé fi jóná aráàlú àmọ̀. ó tó ọjọ́ mẹ́ta o mo ti rí ẹ ti pẹ́ o. wo iṣẹ́ lè jàre mo roko tí èyí ti gan dànù. Adigun. gbà lára ẹ mọ́gò kan wá kó yára kí mọ̀mọ́ ẹ tó ṣe ń jẹ tán. ọmọ dáadáa. o ní kó dọ́dọ̀ mi lénìí. ìgbà mi rí bí kọ̀lọ́ mo ní kí wọ́n. mo ti rí ẹ ti pẹ́ o. iṣẹ́ làwà oko mo roko tó èyí gé ti fẹ́ gan. ìyá Adigun ẹ bomi wá fún wọn. ìyá Adigun ẹ kú ọjọ́ mẹ́ta ojú yín dán o. ó tẹ̀ máa sọ nǹkan fún mi. ọ̀rẹ́ yìí fún wọn dẹ̀ kí n ṣiṣẹ́ kankan ara. ó dá màá ra ta àwọn náà ni bá màá ra yọ̀ bá màá ra wọn gí àwọn náà ni wọn dẹ̀ kí n ṣiṣẹ́ kankan ara. gbogbo àwọn ẹgbẹ́ mi wọn ní ṣiṣẹ́. àwọn ọ̀rẹ́ mi wọn tó kù wọn ní ṣiṣẹ́. á lọ Gẹ̀ẹ́sì á lọ Àkìtìgbó á lọ Kòtónù àfẹ̀mí kọ́tẹ́ ní ìṣiṣẹ́ ara. ń bọ̀ ṣé ọ̀rọ̀ yémi pẹ̀lú rẹ̀ yóò ń bá mi sọ nínú ilé yémi ń kọ̀ fẹ́ pé kò lè ṣeé ṣe òun náà ló tó gbé wá ta gbangba ló tó gbé wá dọ̀rẹ́ mi. ìyá Adigun ìwọ máa lọ inú ilé títí ẹ màá bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ á sì gbọ́ máa lọ Ọlọ́run ló ṣe. ọ̀rẹ́ ọ̀rọ̀ wo ni ìyàwó ẹ̀ ń bá yẹn sọ tó gbọ́ sí lẹ́nu láti ìgbà tó ní bá yẹn sọ̀rọ̀. sórí ìyàwó kan ò lè ṣiṣẹ́ nínú ilé ti tèmi ìyàwó kan kò lè ṣiṣẹ́ náà lé mi torí àbọ̀rọ̀ ṣiṣẹ́ kan tán sẹ́yìn ní mọ́lá ní owó jù mí lọ kò sí lè ṣe é ṣe. ok tó tọrọ pé kíyàwó ẹ máa ná ojú ẹ lọ ló ṣe kọ fún kókó má kiri. o mọ̀ pé ní bá ti bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ sẹ́yìn bá ti bẹ̀rẹ̀ sí ń rówó àwọn obìnrin wọn ó jí pé wọ́n bá rówó dé kàn mẹ́yìn gbéraga máa ń wọ̀ wọ́n lọ. mi ìrú tẹ̀ ń rí o ìtorí pé kíyàwó ẹ má bàa ná ojú ẹ lọ ló fún kókó má kiri. ẹ̀hún náà. tó o rà padà sùn ẹ. kò lè sùn mi. ìwé nìkan ọ̀ ẹ̀ rata ẹ̀ pọn mi ẹ̀ rọṣẹ ọmọdé máa lọ léèrè ẹ sanwó léèrè á sú ẹ ṣòro pé ṣé òun ṣe èèyàn méjì títí lọ lọ. tó rí ọmọ yẹn ọmọbìnrin yẹn kò ní tẹ́ lọ́rùn kò sígbà yóò bá dọ́dọ̀ mi yé mi ń fún ló gbogbo ohun yé bá ń béèrè ni mo máa ń fún. ìrọ̀ má pa ọ́ sọ ìyàwó ẹ lọ́rùn ìyàwó kò níwà kò nírùwà wọn yẹn ṣòro ọ̀rẹ́ mi ìhun yẹn máa sọ fẹ́ lè yí pé bíbélì sọ pé olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa jọ kí ìyàwó ẹ máa lọ kiri kó lè máa ràn ẹ́ lọ́wọ́. tèmi obìnrin kan kò lè ní jù mí lọ kò tẹ̀ ní tó mi débi pé máa ní jù mí lọ kó wà bẹ́ẹ̀ kí n máa bọ̀. á sú ọ̀rẹ́ kò lè sùn mi. kò lè sùn mi. ọmọ ìbá bẹ́ẹ̀ ti lọ léèrè gbogbo bẹ́ẹ̀ ti lọ lè wẹ́jú òun ṣe gbogbo ẹ̀ sí. tó dúró ṣèbíwẹ̀ náà ó ṣáà ti fẹ́ tẹ̀rẹ̀ náà òun máa kiri tèmi o kò lè kiri. òkè tí ó tó kí mi bá èso tó wọ̀nyẹn lódìdí à ń lọ. ọmọ bá ti gbé ẹmọ sí rí. ok ẹmọ lèmi máa mọ ṣé ìtòwò yẹn ọ̀bẹ̀rọ̀ ibi ọ̀rẹ́ mi sọ fẹ́ ló fún mi náà lọ ẹ̀kẹ́ mi mọ́ sí ibi tèdè ṣé olíjẹ lèmi náà ẹ̀mí lé àmọ̀ tí àbí ọ̀rọ̀ tọ́rẹ̀ mi sọ fún ìyàwó ẹ̀ ṣé lóòótọ́ ni pé ìyàwó lè ní owó jù òun lọ nítorí kí ìyàwó ẹ̀ má bàa ní owó jù lọ ètò ẹ̀rọ sọ pé ìyàwó tòun ò ní kiri kò ní lọ́gbà kò ní kiri ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ tó ń sọ sọ̀rọ̀ tó dáa ni àtọ́bàjọ́ tó ń dà ẹ̀kọ́ tí kò ní ṣe sọ̀rọ̀ nílò lé mi. owó yẹn mi ní o torí ìgbà yóò wà lọ́wọ́ mi mọ́ mu ìpín mi ń fu ẹgbà ìyẹ́ kò sí sẹ́yìn iṣẹ́ ò tó lọ déédéé mi sẹ́yìn ó wá dúró sọ̀rọ̀ mi ní o. ẹ má wá ni. má wá báwo. ẹ fẹ́ má wá ni mo ní kí n ṣòro ní má ṣòwò mo fẹ́ tẹ̀lé mi kí n má tajà ẹ má wá náà ni nǹkan tí mò ń sọ òun ló ṣẹlẹ̀ yìí nǹkan tí mò ń sọ fún òun ló ṣẹlẹ̀ yìí mo ní mo fẹ́ ṣòro ní má ṣòwò bó máa rà tàbá máa rẹ̀ yìí náà ni ẹyin bí tó dé èyẹ má wá náà ni. ṣé ìgbà yẹn mo ní kó má ṣòwò ṣé ìgbà yẹn kò sówó lọ́wọ́ mi lásìkò yẹn ìsẹ́yìn iye owó náà ò sì tó sí lọ́wọ́ mi kí màá ṣe gbà. ẹ má wá ni o. wá àyàfi ló bá máa mú ọ̀bẹ sọ́ràn mi télò máa rí owó kan gbà lọ́wọ́ mi. ẹ má wá ni o. ìtorí pé mi rí owó mú fẹsẹ̀ ló fò di ewu so mọ́ràn mi. bẹ́ẹ̀ni. ẹ̀bẹ̀ mi náà ni mo sọ fẹ́ pé kó o má ṣiṣẹ́ mẹ́lọ́ọ́lọ́ bẹ́yìn sẹ́yìn kò sówó kankan lọ́wọ́ mi yé máa fún ẹ. ẹ má wá ni. ìyéṣẹ́ wà lọ́wọ́ mi lójú méjèèjì
bó béèrè nǹkan mo ṣá ń fo ẹ ọwá di ewu so mọ́ràn mi. Àníbà wà ní ẹ ti ní kí n má ṣòwò òun ló délẹ̀ yìí. Kí máa tiẹ̀ fọmọbìnrin yẹn sẹ́yìn. Màámi. Kí ló dé? Kí ló dé ò lọ bí iṣẹ́ ni? Ọ̀gá mi ti lé mi fowó uniform. Èló ni? Àpò 10. Orí nǹkan tí mò ń sọ fún ẹ òun ló ṣẹlẹ̀ yìí. Bàbá ẹ̀ kọ̀ pé kí n má ṣiṣẹ́ kí n má ṣòwò kankan òun ló délẹ̀ yìí torí mo ò lò kankan lọ́wọ́. Mi ò tẹ̀ ní ọ̀kan lọ́wọ́ tí mo fi ra uniform bí mo ṣe owó ni mo wà yìí. Bàbá ẹ̀ wà lẹ́ǹkùlé lọ́kọ̀ lábẹ́ bàbá ẹ̀ lẹ́ǹkùlé. Báàmì, ẹ kúlé. Ọ̀gá mi ó ti lé mi fowó uniform. Mú wá kí mo lọ sí ilé ìfowópamọ́. àrífín kàn mí ìyá rẹ ló sì jọ ìyá rẹ ló jọ àìsówó lọ́wọ́ mi ló sì fa gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ yójú mi rí èyí àìsówó lọ́wọ́ mi lẹ̀ torí bó bá lọ́wọ́ mi rí kò sí ìyó dé ẹsẹ̀ má ti ká wá má kà sọ. Mo jò kó dé yà fọmọ lówó uniform. Wọ́n yé mi sọ òun ló délẹ̀. Ṣé ẹ rántí ọjọ́ kẹ́ni àná ṣé ẹ rántí? Mo máa sọ fẹ́ lè pé Bíbélì sọ pé olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa jọ kí ìyàwó rẹ máa lọ kiri kó lè máa ràn ẹ́ lọ́wọ́. tèmi obìnrin kan kò lè ní jù mí lọ kò tẹ̀ ní tó mi débi pé má ní jù mí lọ kó wà bẹ́ẹ̀ kí n máa bọ̀. á sú ọ̀rẹ́. Òun nìyẹn. Wọ́n yé mi sọ òun nìyẹn. Bẹ́ẹ̀ tó fún òun fún ṣe ra yín léṣe máa la bá ọ̀rẹ́ yín àti bàbá yín. Ọ̀rẹ́ mi sọ òun rẹ̀ ẹ bá sọ̀rọ̀. Ọ̀rẹ́ mi kódà ọmọ fún òun náà ṣe àìlèṣe mo wá pé àtijọ́ wọn ti dá ẹ dúró ó ti fẹ́ fi òun náà para rẹ̀ kó dé kó ṣẹlẹ̀. ṣé ọ̀rọ̀ mi ò tó rò la. ṣé mi sọ́fẹ̀ níjọ́ kẹ́nà nù ìyẹn mo wá bá ẹ bí wọ́n sọ pé kọ́ máa la gbé gbogbo kébì mọ́ sórí bí tèdè àbí ìyẹn lè jẹ́ kà mi ń sọ́fẹ̀. ìra ẹ̀ ló ń ṣe ìyàwó ò fẹ́ ti tẹ́ lábẹ́fẹ̀ àbí òun ló dé lẹ́sẹ̀ yẹn mo sọ jẹ́ yẹn pé iṣẹ́ òun ṣe lọ o ò lè ṣe títí lọ bó o bá ti lọ wọ́n ti kó gé ẹ kó òun rè ń ná dáadé ọ̀tán ló bẹ kó àìsí lóhùn á mọtí mo gbọ́ pọ̀lẹ̀ tán mọtí fẹ́sọ̀ ẹ̀dùn lógógóró kárí. èyàn ọmọdé wọn yóò dé sẹ́yìn náà ewu yẹn mẹ́fún chẹ́ẹ̀chì òun náà rẹ̀ ìyàwó rẹ̀ ti wá bá mi lẹ́ẹ̀mọye gbà á ti sọ mi pé ọmọ ń kọ̀ fún wọn ní fóun mẹ́chìchẹ́ bóbìnrin ọ̀bá sì ṣiṣẹ́ kí mẹ́chẹ́ gbà ràn ẹ́ lọ́wọ́ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ rí méjì ìwé bá mú mẹ́ta lẹ̀ ṣé lọ́ọ́ lé òní tóró ìyá rẹ̀ gan ṣiṣẹ́ lẹ́wọ̀ iléeṣẹ́ ó wẹ̀ di gbígbé ro fùfú lọ́wọ́ ìwé akọ̀ fún ìyàwó rẹ̀ ní kó má ṣiṣẹ́ ó mọ̀ pé bí ó bá wà bẹ̀rẹ̀ á ní ìwé gẹlẹ́ rẹ̀ ìwé náà wò ó jẹ́ ìníṣẹ́ ṣé wọ́n rò pé ó lè wá rí bẹ̀rẹ̀ ayé kan lọ títì ó bá fèsì wájú á tún padà fèsì èyí ni òde ayé lórí dìsì ó fi kọ́ ẹ lọ́gbọ́n ni ẹ máa rò ó kì í ṣe gbogbo àwọn obìnrin tó bá ń ṣiṣẹ́ náà ló ń ṣe ṣìnà náà bá lọ ibi tó ti lọ ṣiṣẹ́ ṣùgbọ́n dandan obìnrin gbọ́dọ̀ ran ọkùnrin lọ́wọ́ ayé òde òní obìnrin máa ń ṣiṣẹ́ tó ò bá ṣiṣẹ́ ìlú ilé amẹ́hẹ̀ òun ló tán nísìnyí kó ló bára ẹ dé ó wá mú kó máa ronú. ọ̀rẹ́ mi bàbá ń gbọ́. ṣé ẹ rí wọ́n bá sọ wípé awárí bẹ́yìn fèmí náà èmi náà kọ̀ torí ìgbà owó wà lọ́wọ́ fèmí mo ti mọ̀ wípé bẹ́ẹ̀rin ní má gbé títí lọ. ayé ò lọ títì. ìyá ọ̀rẹ́ mi ti ń sọ mi lásìkò yẹn bó jí ń bá gbọ́ lọ rí irú ìyẹn ń kàn mí yẹn kò ní máa kàn mí o àrífín náà pọ̀ o àrífín náà pọ̀ o àmọ́ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ń sẹ́yìn pẹ̀lú ìyẹn mo gbọ́ bọ́lọ̀ ń bá fi lè ṣe títí ni ń bá padà bọ̀ sípò màá dìde káwọ́ bẹ́ẹ̀ yẹn lọ fúyàwó mi pé gbà látàwọn yóò wù ẹ́ torí wọn lójú mi rí ẹ wo
ìyẹn ni pé o kọ́gbọ́n nínú nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ o gbọ́dọ̀ kọ́gbọ́n náà ni torí pé òde ayé lórí nísìn ayé kò lọ títí ó rí ọ̀rọ̀ náà ní sọ ẹ bí mo ṣe sọ fóun náà títí rẹ̀ ṣùgbọ́n ó yẹ kí tẹrẹ fọ́kọ̀ ẹ̀ náà lọ́gbọ́n má ṣerú yóò náà ṣe ẹlíyẹ̀wò tó wọn ò lè ṣòwò ọmọ ọmọ mú ẹlé hẹn lọ bá jẹ́ òun náà lọ padà fẹ́ mọ̀ pé ọ̀ má da lóko wò torí pé ọmọ náà ní respect ọgbọ́nràn ọmọ ọlẹ́ ọmọ tán mọ̀ pé ó máa ṣe gbà á máa da lóko wò má kọ́ ṣe gbọ́n rẹ o òun náà sì ti kọ́gbọ́n ó ti gbọ́ wọn sọ ó ní bóun bá ti rí owó kan nísìnyí á ṣe kí ni á dá ìyàwó ẹ̀ lé oko wò inú mi dùn. ẹ wo ọlọ́run bàbá yín tó dílé títí. àmì àṣẹ. èmi ń lọ lé tèmi rẹ̀. ẹ ṣe yóò tèmi mi ń bọ̀ ń dúró tèmi. ẹ ṣe ẹ kú ìfẹ́ ẹ ṣe o ọlọ́run àtọ́tẹ̀ ẹ náà ṣe ẹ fọ́rọ̀ yìí ń sọ̀lọ̀ òun dá fún ọmọ máa rántí òbí rẹ̀ ìgbẹ́ yóò dá òun rí náà rí lò ó máa ń rántí èmi náà ó máa ń fowó ránṣẹ́ mi iná kan tó fo tó mọ́ mi rẹ̀ mi èmi náà ti múra rẹ̀ sílẹ̀ kí n tó wá bí ó bá tẹ̀ jẹ́ ẹgbẹ̀rún 2 lẹ́kàn máa kó sọ́ọ̀fẹ́ èyí lè rí yẹn fún ẹ̀fù di lọ ilé rẹ̀ mú lẹ́nu torí bówó bẹ́ sọ fóònù ẹ̀rín fi lóbìnrin mẹ́rin ó máa ń tà fóònù ìgbẹ́ náà máa ka àwọn oríṣiríṣi gbà. ẹ ṣeun kò tọpẹ́ ìwé náà ti ṣe ojú bẹ́ẹ̀ lọ ó ti dá mi sílẹ̀ ó ti dandan kó tẹlẹ̀ tútù wo ẹ̀fù ṣe nǹkan ó ti gbọ́ ẹ̀fà ara yín mọ́ra ìtìyàwó rẹ̀ kó ṣàtúnṣe ó ti gbọ́ èmi náà délé ẹ̀yìn yóò wẹ̀ lóko yìí tí ì lakọ ń bọ̀ fún lakọ ẹ̀yìn náà. ìyá àdìgún tí mo tó máa fi oyin sẹ́nu bukù yẹn yà. èló máa tó ẹ sọ ọbẹ̀ ẹ̀fọ́. ẹ̀ka ó tó wà lọ́wọ́ yín. ẹ gbà ẹ sọ bẹ̀ mi. baálé lọ́wọ́ yín dùn ún wò eléyìí má yàtọ̀ baálé mẹ̀sì. ọ̀gá dùn lálẹ́ orí yóò rówó sẹ́yìn ń jó lọ. owó lobìnrin mọ̀ ọ́n